Come on. Jesus. Come on. Look at you. Come on. Lecturer, you ain't a lecturer. You ain't a lecturer. Look at you. Okay, look at this video. Look at this video, stop. Can I hear boss? Hey! Look at this video. Look at this video. Look at you. A professor of the GS building. GS lecturer. Oh, look at this video, yes. See what you rendered yourself. This is what you're doing, sir. So bad the law. They will carry you today. Check it out. See this yourself. You can see it. We're following this case from the home. We have all the tracks, all the voice note, and everything. We've been following it. If you want to ask him questions before we move him out. The guy is there. Only Juba is on camera. We don't want to ask. No, if you want to confirm before we move out. So you're able to have forever now a cover story. We don't tell you to question Juba get up. So that you talk on camera. Okay, look at me. Okay, I said you should look at me. Okay, come. Okay, wait. Are you watching that? No. Talk to another man. It's okay, Biega. What? It's okay, what from Lega? It's okay, Biega now. If we call the student union, where is trouble? So say that. Somebody's wife. Yeah, this is a married lady. Yeah, who your mother? Hey! Who your mother? Who your mother? No. The girl is there. A married girl. A married lady. Okay, where is your phone? So where is the donkey? Where is the donkey to here? Where is the donkey to here? When you people seen it. Olúfẹ́mi fòye ọlá mi rewájú. Olúfẹ́mi fòye ọlá mi rewájú. Ayé àkóbá mi mẹ́mẹ́ àlòdì sófin ìlú o. Ayére òyìnbó kólúkù àpèrò ọ̀ràn o. Ayé òyìnbó kólúkù àpèrò ọ̀ràn o. Olúkù àpèrò ọ̀ràn. Ìyókùn o, ìyọ́nra o, bẹ́ẹ̀ là ń kíni lẹ́kìtì o, ẹ̀yin olólùfẹ́ mi. Mo kí yín lè ní o ní gbogbo ibi tẹ́ ẹ bá wà lẹ́ni ilẹ̀ ire ni o. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́. Èní á dára fún gbogbo wa. Àrùn gbé sọnù kéèṣù bí ọmọ o. Èmi olólùfẹ́ yín náà ni o. Ayaba Táíwò Adébáyọ̀ ọmọ Èkìtì kété. Èmi èjìrẹ́ òyì làkè ọba ọmọ. Ọmọ tá ṣe bí èmi eléjìrẹ́ amúra o ìgbéraga kó àṣẹ Olódùmarè ni. Èmi lọ máa rìn gbọ́nrán mọ́ ìyàsílẹ̀ ọ̀nìkọ̀kà fúlẹ̀ àbárẹ̀ mi la o. Aya ọmọ aláwẹ̀ kó torí wíwẹ̀ kọ́ máa kúrò sọ́jà kò wí kan nájà kan bomi alura ọmọ eléyìí kulẹ̀ àdéhùrẹ̀ ẹ ṣé mo dúpẹ́ fún ẹ̀yin tẹ́ kọ́kọ́ máa rí mi ní ìgbà àkọ́kọ́ ní orí YouTube ẹ jọ̀wọ́ ẹ bá wa subscribe sí orí ètò wa o ní orí Facebook ẹ jọ̀ọ́ àti TikTok ẹ follow wa ẹ jọ̀wọ́ kẹ́dẹ̀ máa bá wa pín ètò yìí mo dẹ̀ nífẹ̀ẹ́ sí àwọn kọ́mẹ̀ntì yín o kẹ́ máa bá wa kọ́mẹ̀ntì ẹ jọ̀wọ́ ẹ má sá ẹ̀yin tèmi ẹ wá sọ ẹ̀dùn ọkàn yín bẹ́ẹ̀ bú mi ò ní bínú mo tẹ̀ ti yí gbogbo ohun mi padà nísìnyí o gbogbo nǹkan tó bá wù yín ẹ̀kọ́ máa máa dá yín lóhùn máa máa bá yín ṣe àlàyé bó ṣe rí ẹ̀yin tèmi fídíò yìí òun ni mo bá pàdé o tèmi náà fẹ́ sọ ẹ̀dùn ọkàn tèmi ní orí rẹ̀ fídíò yìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ń wò yìí ẹ wo nǹkan tí wọ́n ṣe fún arákùnrin lẹ́ṣọ́ra olùkọ́ni ti ilé ìwé gíga ní eléyìí o ẹ worú àrà tán dá fún níbo la ayé lọ o níbo la ayé ire níbo là ń lọ níbo ni ilé ayé ń lọ wọ́n ní arákùnrin yìí báyìí wọ́n ka pẹ̀lú ọmọ ilé ìwé tí ó ń bá lájọṣepọ̀ ní yàrá ilé ìwé arábìnrin yìí dẹ̀ jẹ́ ìyàwó ilé ni wọ́n sọ wípé arábìnrin yìí jẹ́ ìyàwó ilé náà pé ó dẹ̀ ń bá ó ń fẹ́ olùkọ́ yìí ṣé ẹ rí mọ̀ wípé lóòótọ́ kí n tó sọ ẹ̀dùn ọkàn mi lórí fídíò yìí ẹ̀yin olùkọ́ nǹkan tójú yín máa ń rí leléyìí o
bí ó tilẹ̀ jẹ́ wípé nǹkan tó ṣe fún arákùnrin yìí kò dára torí tó bá jẹ́ ìlú òyìnbó tiwa tá a wà yìí ni wọn ò lè ṣerú ẹ̀ o wọn ò lè ṣe mọ́ ṣe yìí lóòótọ́ wọ́n máa mú arákùnrin yìí wọn ò dẹ̀ ní gbé síta mọ́ ṣe gbé síta wọ́n á dẹ̀ fún ní ìjìyà tó tọ́ sí. arábìnrin yìí náà kò wẹ̀ mọ́ nítorí fún kí ni ìyàwó ilé ni wọ́n pe arábìnrin tí wọ́n ká arákùnrin yìí mọ́ ìyàwó ilé ni wọ́n pe ẹ wá rí wípé wọ́n gbé ojú olùkọ́ni yìí síta wọ́n wá mú ojú arábìnrin yìí wọ́n gbé síta wọ́n ò jẹ́ ká mọ̀ pé arábìnrin yìí ni eléyìí ṣé ẹ ti rí mọ̀ wípé ejò wọn ó ti lọ́wọ́ nínú wípé ṣe ni wọ́n fi arábìnrin yìí wọ́n fi tọ́dẹ fún olùkọ́ yìí ni wọ́n dẹ̀ ní pé wọ́n ní tí a bá rin ìrìn àwàsá wọn kì í fi èkùrọ́ lọ ènìyàn olùkọ́ni yìí ó rìnrìn àwàsá wáyé ló jẹ́ kán fi èkùrọ́ lọ nítorí pé a ti máa ṣerú àwọn nǹkan báyìí tipẹ́tipẹ́ a ti máa ṣe tipẹ́tipẹ́ òun ló jẹ́ kán wá dẹ arákùnrin yìí arábìnrin yìí ọmọ ilé ìwé yìí òun ló jẹ́ kán wá dẹ sí olùkọ́ yìí mo dẹ̀ mọ̀ wípé ọ̀rọ̀ yìí kò ní ṣe ẹ̀yìn ọkọ arábìnrin yìí àti arábìnrin yìí bóyá látàrí wípé àṣírí ti tú wọ́n ti mọ̀ wípé ó máa ń ba alájọṣepọ̀ àbí arábìnrin yìí kò fẹ́ tó wá fọgbọ́ngbọ́n sọ fún olùkọ́ni wípé òun máa gbà tí wọ́n wá dẹ ọ̀dẹ̀ sílẹ̀ fún àmọ́ nǹkan tó wà ń bẹ̀ ni wípé wọ́n ní gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ ní wípé arákùnrin yìí ó sọ fún pé tí òun bá jọ lájọṣepọ̀ ò ní pààsì ẹni pé ọ̀pọ̀lọpọ̀ ọmọbìnrin ní ilé ìwé lẹ́ni nǹkan tó ń ṣe nìyẹn o wọ́n á ní tó o bá ti gbé fún súnmọ́ olùkọ́ ò ní pààsì kí ló dé àwọn ọkùnrin wọn tó wà nínú wọn owó òun náà fi máa ń rà á àwọn obìnrin tó wà nínú ọmọ ilé ìwé lè ní ìdí náà fi máa ń rà á kí la fẹ́ ṣe sí ọ̀rọ̀ yìí ẹ̀yin Nàìjíríà ó yẹ kí àwọn ìjọba àwọn ìgbìmọ̀ olùkọ́ kí wọ́n rí ṣe sí ọ̀rọ̀ yìí kán máa bá àwọn olùkọ́ wí kán jáwọ́ nínú ọ̀rọ̀ yìí kán máa mú wọn lóòótọ́ ṣùgbọ́n kán má tiẹ̀ máa kó wọn síta bọ́n ṣe kó arákùnrin yìí síta olùkọ́ni yìí báyìí ojú tì í nì sí báyìí ó ń fọwọ́ bojú gbogbo wọn dájọ́ fún láàrin ara wọn ṣe ló yẹ kán fa arákùnrin yìí sí kán fi ọlọ́pàá ló yẹ kán fà á lé lọ́wọ́ kò yẹ kán tú àṣírí ẹ̀ síta nítorí náà nísìí báyìí tí arákùnrin yìí nísìí tó bá fẹ́ gbèjà ara ẹ̀ òun náà lè sùn wọ̀n wípé wọ́n ní kẹ̀dín wọ́n tọ́dẹ fún òun àmọ́ ọ̀rọ̀ tiẹ̀ wá sí lẹ́nu ìyá olè nítorí fún kíni òun náà ó jẹ̀bi ọ̀rọ̀ yìí tí ìbá ṣe wípé ó máa ń bá àwọn olùkọ́ àwọn ọmọ ilé ìwé ṣe àṣepọ̀ irú nǹkan tó ṣẹlẹ̀ sí yìí kò ní ṣẹlẹ̀ sí ẹ wo ìwà ìbàjẹ́ yìí ó wá pọ̀ ṣú láàrin wa ó wá pọ̀ yàtúrú láàrin wa tó jẹ́ wípé àǹtí ẹ̀ wá kò tí wọ́n tẹ̀ ó sàn fi ìdájọ́ sí ọwọ́ ara wọn ni oníkálukú wọn fi ìdájọ́ sí ọwọ́ ara wọn ni kí ló dé ẹ̀yin tèmi ẹ wá wo nǹkan tó ṣẹlẹ̀ níbí ẹ wo bí wọ́n ṣe rin arákùnrin yìí níhòòhò ẹ wo bí wọ́n ṣe ń pariwo tó ṣe ń bu tó jẹ́ wípé wọ́n dẹ̀ gbé gbogbo eléyìí sí orí social media láti kẹ́ ẹ mọ̀ eléyìí gan ó tó ẹ̀kọ́ fún àwọn olùkọ́ni ó dẹ̀ tó ẹ̀kọ́ fún àwọn ọmọbìnrin ọmọ ilé ìwé àmọ́ nǹkan tó bí mi nínú ní tèmi nínú fídíò yìí ni wípé èèyàn méjì ló ṣe ọmọbìnrin tó ká mọ́ olùkọ́ yìí níbo ni ọmọbìnrin yìí wà ó yẹ kán jẹ́ kárí ojú ọmọbìnrin yìí náà kóun náà kó lè jẹ́ ẹ̀kọ́ fún àwọn ọmọbìnrin ẹgbẹ́ rẹ̀ bóyá o ìdí tó dẹ̀ fi ṣe eléyìí o gẹ́gẹ́ bí mo ṣe ń sọ o bóyá látàrí wípé kò fẹ́ gbà fún olùkọ́ yẹn tí olùkọ́ yẹn dẹ̀ sọ fún wípé tó o bá ti gbà fún mi tó o bá ti gbà fún mi mo ò ní jẹ́ kó pàṣì tó jẹ́ wípé ó ṣẹlẹ̀ dáadáa láàrin àwọn ọmọ ilé ìwé dáadáa táwọn bá ti gbé sílẹ̀ báyìí wọn ò pàṣì ọ̀rọ̀ yìí sábà máa ń ṣẹlẹ̀ láàrin àwọn ọmọ tí ò kì í ṣe àwọn ọmọ olówó tó yẹ pé wọ́n máa ń strong wọ́n máa ń tiraka láti lọ sílé ìwé ni bẹ́ẹ̀ láàrin àwọn ọmọ olówó wọ́n lè sọ pé wọ́n fẹ́ wọn lóòótọ́ àmọ́ wọn kì í sọ fún àwọn ọmọ olówó wípé tó o bá ti fẹ́ mi wà á pàṣẹ ẹ worú ìyàwó ilé tó lọ sí ilé ìwé tó lọ́kọ òun ni wọ́n ká mọ́ olùkọ́ yìí o bó tilẹ̀ jẹ́ wípé ó yẹ kán jẹ́ kí a rí ojú rẹ̀ àìṣe dáadáa tán ṣe ní ibẹ̀ yẹn nìyẹn àwọn méjì ló ṣe ẹ̀ṣẹ̀ yẹn ẹnìkan ni wọ́n jẹ́ kárí àmọ́ nǹkan tí mo rí sọ lẹ́ni ni wípé ẹ̀yin olùkọ́
ẹ̀yin ọmọléèwé ẹ̀yin olùkọ́ pàtàkì jùlọ ó lè ní bá wí o wọn ò kúkú ní gbọ́ wọn ò ní gbọ́ torí tá a bá bẹ́ràn wí wọn ní ká bẹ́ràn wí tá a bá sọ wípé àwọn eléyìí tán gbójú rẹ̀ síta yìí nǹkan tó ṣe ò dáa olùkọ́ yìí gan náà nǹkan ṣe nǹkan tó ṣe náà tí ó dáa kò dára níbi Nàìjíríà ìjọba wọ́n máa sọ pé àwa ìjọba nìkan kọ́ ló máa ṣe àtúnṣe ẹ̀yin olùkọ́ ẹ̀yin àgbààgbà olùkọ́ ẹ wá nǹkan ṣe sí ọ̀rọ̀ yìí tá bá dẹ̀ máa wo olùkọ́ nìyí o ó lè jẹ́ àgbàlagbà nínú àwọn olùkọ́ ni o torí mo wo fídíò kan ní ọjọ́ kan báyìí níbí tó jẹ́ wípé olùkọ́ ni àgbà kan òun ló wà tó máa ń bá àwọn ọmọ iléèwé ṣe lájọṣepọ̀ ìgbà táwọn ọmọ iléèwé yòókù tán ka kò lẹ́ òun dẹ̀ ni agbẹnusọ̀rọ̀ àwọn olùkọ́ ìgbà táwọn ọmọ ilé yìí tán wá ká olùkọ́ nìyẹn wọ́n wá bẹ̀rẹ̀ sí ní threatening olùkọ́ nìyẹn wípé wọ́n bẹ̀rẹ̀ sí ní fi ọ̀rọ̀ yẹn lé káàkiri àwọn ọmọ ilé ìwé yìí wọ́n wá sọ fún olùkọ́ nìyẹn pé àwọn gbúdọ̀ pàṣẹ táwọn ò bá pàṣẹ àwọn á tú àṣírí ẹ̀ pé wọ́n rí níbi tó ti ń bá ẹni lágbájá ọmọ ilé ìwé báyìí ṣe àṣepọ̀ àwọn ọmọ ẹ̀ náà wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe rádaràda kiri ní ilé ìwé wọn ò kàwé mọ́ wọn ò wá sí ilé ìwé déédéé tí wọ́n ti wá pé ìpàdé olùkọ́ni yìí kò ní jẹ́ kán sọ̀rọ̀ nítorí ìwà tó ti wù àmọ́ ó sà ṣe ayé àwọn ọmọ ti bíbàjẹ́ òdo náà gbàgbẹ̀yìn ayé wọn olùkọ́ni yà àṣírí padà tú wọ́n lè kúrò nílé ìwé ẹ̀yin náà ẹ worú nǹkan yẹn ẹnìkan oṣù tó yọ kedere nínú wọn ni ẹni tán bá lájọṣepọ̀ àwọn tó ń tẹ́tẹ̀ olùkọ́ wọ́n jìyà olùkọ́ náà ó jìyà ṣe rí i pé wọ́n ti fi ti ara wọn wọ́n ti fi kó bára wọn ẹ wò ẹ̀yin olùkọ́ ẹ ṣe mẹ̀dọ̀ ẹ̀yin olùkọ́ ẹ̀yin àgbààgbà olùkọ́ ẹ̀yin principal ẹ̀yin headmaster ẹ ṣe àtúnṣe ọwọ́ yín ló kù sí ìjọba lóníkálukú pariwo ṣé ìjọba tẹ̀ wá kó sínú ṣé bá àwọn eléyìí náà níjọba àmọ́ nǹkan tí mo rí ni wípé mi ò nífẹ̀ẹ́ sí pé kán máa ṣe ìdájọ́ lọ́wọ́ ara wọn o kò dáa bẹ́ẹ̀ eléyìí ẹ wo ẹ̀yin tèmi èmi kàn ní kí n sọ tèmi náà lórí ọ̀rọ̀ yìí ni òkè ẹ̀yin náà kẹ́ tún rí nǹkan tó ń ṣẹlẹ̀ ní ilẹ̀ Nàìjíríà ẹ jọ̀wọ́ báwo lẹ ṣe rí ọ̀rọ̀ yìí sí bẹ́ẹ̀ bá ṣe rí sí o èrò ọkàn ti yín o ẹ jẹ́ ká pàdé ní comment section o ìyókùn ìyànra o ọmọdé ti dì sí o adé ajẹkanra o.